Bismillahirrahmanirrahim. Pẹ̀lú ògbọ́lọ́run Yelma ń bọ̀ wá sí Azhari gbogbo níjẹ́ ní Qaba al-Markaziyyin tó wà ní Azhari. Wọ́n náà kí Yelma máa bọ̀ wá káyọ̀ tí oríyàwó mẹ́ta kúrò ń bẹ̀ tó yàwó mẹ́ta ta fi sí ìyàwó mẹ́ta ò ní fẹ́ jáde báyẹn. So àmọ́ lẹ́nu gbogbo wa à ń sọ pé oríyàwó mẹ́ta fẹ́ rí olórí social media kò sọ̀rọ̀ sí mọ́ fẹ́ rí ọ lórí social media kó sọ̀rọ̀ sí máa torí wọ́n ti pè ọ wá àwọn tó lẹ́sìn gẹ́gẹ́ ti pè ọ wá àwọn oníkéwù gẹ́gẹ́ ti pè ọ wá kó wá fún mímọ̀ yà so ó sá ò lè jáde fẹ́ rí ọ kó drag àfa kankan mọ́ wàláhì tàbá tó rí ọ tó bá tó drag àfa kan lórí social media wàláhì làásì kó sí ọ ní ọjọ́ òun òye ń sáfẹ́ sí ó sínú àwọn tó lè sọ̀rọ̀ ẹ̀sìn so kí Yelma yìí kó lọ máa múra dákun gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ tọ́jú àti tókí náà àwọn tó jẹ́ àwọn ahbab Madu Markaz tàbí sọ pé kódà tó bá tọ́mà tó need assistance àwọn náà lórí pé kí Yelma láti lè jẹ́ kí ó wá pẹ̀lú gbogbo ọlọ́run àwọn okùn lọ́wọ́ so madaru kíní yìí ó náà ni wípé mọ́ wọ́n rí wà láà níbi ọkọ̀ níṣẹ́ kankan àmọ́ káwọn yẹn lè mọ̀ pé gbogbo òun gbé screen síwájú yẹ òun gbé pé ó kàn ságbẹ́jà lásán káwọn yẹn lè mọ̀ pé wà láìkí wò yìí àdísì mú gẹ́gẹ́ ògbọ́yé Al-Qur'ani ògbọ́yé súnà yẹn gẹ́gẹ́ tó ń pariwo yẹ ògbọ́yé káyọ̀ alẹ́ mọ̀ so ẹ̀sọ àwọn ọ̀rọ̀ kẹ́ pé dákọ̀ masala kan tí bàbá Madu Markaz yanjú táwọn yanjú ẹ̀ tó yẹ pé wọ́n rí yanjú tán yanjú ẹ̀ kan dákọ̀ masala kan tí bàbá Madu sàlàyé táwọn rí yanjú ẹ̀ tí ó sì pé pẹ̀lú ìjà àti kíní so a fẹ́ kọ́ àwọn bí tọ́pìkì bíbí jẹ kalẹ̀ pẹ̀lú ògbó ọlọ́run Yelma ló bá gbìyànjú fún kọlọ ká ibi wájú àwọn fásitì ìlú ti fẹ́ sọ̀rọ̀ pẹ̀lú ògbó ọlọ́run kódà bá sì tó wá sí ni pé àwọn tó bá jẹ́ àwọn èèyàn yìí tẹ́lẹ̀ wà Azhari ẹ̀yẹ ká mọ̀ wọn ká kọ́dẹ̀ tí wọ́n bá wọn ní Qaba al-Markaziyyin kájọjọ kó pé àwọn afá wọn lẹ́fẹ̀ẹ́ gbé wa. àwọn sọ pé la tu'abbid nafsaka bil khizyi kí Yelma lọ́mọ so àwọn masáìlì tí bàbá Madu Markaz fi tí wọ́n tírítì ẹ̀yẹ́jú so Yelma lọ́mà gbéradì fún al-bid'ah so lọ́mà gbìyànjú fún lọ́mà gbéradì fún al-bid'ah àkọ́kọ́ ni ẹ̀ ẹlẹ́kẹjà tawassul lọ́mà gbéradì fún ẹlẹ́kẹta as-sufiyya wa tasawwuf tó ti sọ pé gbogbo tí mo tẹ́ ń drag Madu lórí ẹ̀ so tẹ́ ń torí ẹ̀ drag òun náà nìyẹn ló máa gbìyànjú fún Mawlidun Nabi àti hali Shia kufar àti masiru bàbá Nabi àti ya Nabi pé wọ́n wọ̀ náà sí iná ìrẹ́jẹ́ ni wọ́n lọ ní àbínú náà àti manihumu aṣíyà ló máa gbìyànjú fún ló máa gbéra di kalẹ̀ fún pẹ̀lú ògbò ọlọ́run so ká pàdé so ó sì lè fi àdísì ibnatul jawna kún àti yalawa Aisha so ó lè fi léyìn náà kún ó lè fi léyìn náà kún wáyé láwọn ọ̀tọ̀ láti mí náà tí wọ́n náà máa fẹ́ fi kún kò sí problem bẹ́ẹ̀ wallahi al-azim gbogbo ọjọ́ tí Yelma bá dé ìyàwó jáde fún ní kọ́ọ̀ṣ gbogbo tí jẹ́ ní Qaba al-Markaziyyin wọ́n ní pẹ̀lú gbọ́lá wọn sí rọ̀hábà Yelma pé kó wá sí kíni kó wá kíwú kó wá mọ̀ bó wọn sì mọ̀ so lọ gbéra di fún wallahi al-azim mo sì ń retí reply wọn mo fún yín 12 hours láti reply padà so kó lè mọ̀ wípé kò sí pé bóyá àti kí ni à ń bẹ̀rù wọ́n lẹ́wọ́ pé kò sí condition mi lè kò sí condition kankan níbi ilé so àwọn afátàlá fẹ́ lọ gbé wá nídìí àwọn náà láwọn afá Azhari kọ́lá kẹlọ gbé afá tó láàkídà ìwà kẹwàá sọ Azhari fún kẹpẹ́ láfá Azhari má wọrí àwọn aláwọ̀ afá Azhari pàtàkì wọ́n ó jókòó báyìí ọwọ́ aná mímọ̀ yẹn ètò alẹ́ ìdádé sọ àrètí ẹ̀